ayé sí wa o sí wa níyè wọ́n yà á jẹ́ olùwọlé rẹ̀ yà á jẹ́ olùsí ọ̀rọ̀ rẹ̀ Kristi Olúwa wa ẹ jẹ́ pàtó náà fún Jésù ẹ̀ 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 mo kí gbogbo ẹ̀yin ìjọ lọ́wọ́ pé a kí ìsinmi òní ẹ̀yin wa yóò sì ọ̀pọ̀ ẹ̀ láyé mo ti sọ lẹ́ẹ̀kan ìròyìn ayọ̀ ló kú táwọn ọmọ tí ì gbọ́ a lè gbọ́ ìbànújẹ́ a lè gbọ́ sọ́wọ́ àwọn agbẹ́mẹ̀pá a lè gbọ́ sọ́wọ́ àwọn gbọ́mọgbọ́mọ àwọn rẹ àwọn mi wọ́n lè sí rẹ̀ Jésù Olúwa wa. O fẹ́ ká sí ara wa ní etí gẹ́gẹ́ bí arìnrìn-àjò gbogbo ẹ̀dá bá wọn máa yé ìwà arìnrìn-àjò ní wọn gbogbo àwọn táwọn pé à ń lọ sí ìjọba Ọlọ́run bá a jẹ́ arìnrìn-àjò sí ìjọba Ọlọ́run a níbi àwọn àkíyèsí kan àwọn kan tí ò yẹ ká sí àtàwọn kan tó yẹ ká sí wọ́n fẹ́ kẹ́ fún mi ní orí òkè yìí. Bíbélì pé ẹ máa ta kéde sí ohun tó gbé ibi. Àkórí ẹ̀kọ́ náà ní ta kéde sí ohun tó gbé ibi. Kò tí ì sọ pé ibi gẹ́gẹ́ fún ẹ̀. Ṣùgbọ́n tó fara gbé ibi. Lọ́dọ̀ ní kò sáfù. Kò ta kéde fún. Inú ayé àdánwò làwọn àdánwò lọ́tọ̀ àdánwò lọ́sọ̀ ọ̀rọ̀ tí ẹlòmíì ńlá kọjá ọ̀rọ̀ àìkíyèsára ni gbogbo ẹni bá fẹ́ mú orí dídí ọlọ́run tó pàkìtì sí kàtó ní ẹbí bí ẹ̀sùn sẹ́yìn fún bí ẹ̀mọ́ ní kankan ṣe pẹ̀lú rẹ̀. Abẹ́ ọ̀rọ̀ yìí ní ìkéyèsí àlábà tí gbogbo tó mọ̀ sí sọ́jẹ́ ti ọlọ́run ní àìbáwọ̀. Gbogbo ẹni bá fẹ́ wọ ilé sí ìjọba ọlọ́run kì í ṣe gbogbo èèyàn ló lè mú lọ́rẹ̀ kì í ṣe gbogbo èèyàn ló lè darí kì í ṣe gbogbo èèyàn ló lè tún àṣì ara rẹ̀ fún. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ ló lè dá sí, kì í ṣe gbogbo ọ̀rọ̀ ló lè ṣe, kì í ṣe gbogbo tó lù rẹ̀ bá rí ẹnu rẹ̀ náà tó. Ẹ kíyèsára, ẹ sá fún tó lè bí. Kí ni ìwé Tẹsalóníkà kìíní orí karùn-ún ẹsẹ̀ 22 ẹsẹ̀ ìdílé kí ló sọ? Tó bá ní ká ta kékeré ká sá fún ìgbà tó lórí ibi gẹ́gẹ́ fún ẹ̀ kọ́ àwòrán ló ní ká sá fún. Mo máa ń ṣe àjọ àkànní ẹ̀ nígbà kan bàbá kan wá fi kún àjọ àyè màá ní ọlọ́mọ ìgbé àárín mi èmi ò mọ̀ ní bẹ́ẹ̀ bàbá yà ń sọ fún pé ọlọ́mọ ìdí àríwí ọlọ́mọ ìdí kí ibi náà rí wa pé ọ̀tọ̀ ní kéèyàn rí ibi ọ̀tọ̀ ní kíbi rí yẹn ẹ̀fà pété sì tó lè rí ọ̀rọ̀ yìí bá ọba wí ó bá ìyàwó wí ó bá ìyàwó oníwí ó bá ọkọ léwí ọba pásítọ̀ wí ọba jíò wí ọba everybody ọba àwọn àyànfẹ́ ọlọ́run gẹ́gẹ́ mú àyànfẹ́ ọlọ́run Dáfídì ẹni bí ọkọ̀ ọlọ́run náà pè é. Ó dojú ogun wálé ní àwọn sójà pẹ̀lú ogun náà lórí ìwọ̀n. Wọ́n wà lórí òkè ilé ẹ̀ ló lẹ̀ káàkiri lórí òkè ilé ẹ̀. Sàkóso àwọn báyìí ló ń wọ ọmọbìnrin tó ń wẹ̀ nípa fún tí ò lé lórí ṣùgbọ́n tí ilé yìí
ipò ìyẹn náà nípa pé kò sẹ́ni tó lè rí. Nígbà Dáfídì rí ọmọbìnrin yìí ilé ìfẹ́ kó fi gbé ojú ẹ̀ kúrò tá a sọ pé kéèyàn ta kéde ti dúró lọ́wọ́ ìbí gbogbo ojú ẹ̀ kúrò owó sinimá ọ̀fẹ́ ni o. Ó ṣe domi ara ní ìwò ó ṣe kú ẹ̀ gbogbo ara ẹ̀ ó ṣe gbogbo pàtà rẹ̀ lọ́rọ̀ ojú kankan ní ìwò. Ibi ó ti wá ń wo ní tí ò yẹ kókò tó bá fẹ́ dó lórí ẹsẹ̀ yìí ó ṣe yẹ kókó ẹ̀ kókó lè wọlé padà. Ọ̀pọ̀lọpọ̀ nìkan tí wọ́n náà ti wò tí èso ti sọ kan ní ìsìn ọ̀dọ́ kan tó fi ṣe mistake. Ó ṣe àpàdà wọlé obìnrin ló ní àdúrà yìí. Ọkọ̀ ilé ìmọ̀ ń gbàgbọ́ oríṣiríṣi ìlú wà náà. Èrò wa sọ pé ṣègbè ọba ní ọba lórí oko, ọba lórí oṣù, ọba lórí àjẹ́, ọba lórí ìwé, ọba lórí ọkọ, ọba lórí obìnrin náà sẹ́pẹ̀ kó obìnrin pé mo ta ní. Ó lè ran ọmọ ẹ̀ka ọ̀nà iṣẹ́ ẹ̀ka lọ pé lọ kó obìnrin wá fún un. Ìgbà míì máa ń wà ipò ìtura wa, ipò ọlá tó lọ gbé àṣà, a máa mú mi tìṣe gbà mí. Amúni sí wa, amúni sí ọ̀rọ̀ sọ, amúkágbàgbé ibi tá a ti ń bọ̀. Ipò ọlá nígbà míì a máa fa níyà ní ìwà kíyèsà. Àwọn kú lójú owó ká. Ìlú ẹ̀rẹ̀ ní lẹ́wọ̀n ta lọ́kọ̀ rẹ̀ lẹ́yìn ó lẹ́mọ̀ ní. Ọmọ sẹ́yìn sọ́jà ti ń bẹ lábẹ́ yín ó lọ́kọ̀ mi. Ọmọ ọ̀dọ́ yín lọ́kọ̀ mi. Ó ní pé kó tó lè rò lòlò ojú ẹ̀ lọ́kọ̀ kó máa rí nǹkan. Àwa tó lọ ní ọ̀pọ̀lọ rẹ̀, àwa tó wá sí ọ̀pọ̀lọ rẹ̀. Nígbà bá wà lò tó bá wà lò, wà wá fún ní ìṣe. Tó bá ti fún ní ìṣe, àṣìṣe ti dé. Lájẹ́ pé ìgbà tí ò dáa. Kásá àwọn afọ̀rọ̀ wọ́n bá obìnrin yẹn dàpọ̀. Àwọn ọmọdé kò bẹ̀rẹ̀ kò lè sọ pé tó o bá sọ pé lórí nìkan bẹ́ẹ̀ rí ẹ̀dá ọba láṣẹ nígbà yẹn. Ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ padà pé oyún ti dé. Oyún dé. Kí ni a fẹ́ ṣe ní kò yé mi? Ó lè kó mọ̀ wọlé. Ó ránṣẹ́ sí ojú òun pé ọkọ̀ obìnrin kan lẹ́nu wá. Ẹ máa fa kéèké fún tó lọ́mọ ibi. Ọ̀rọ̀ tó lọ́mọ ibi ni, ìwà tó lọ́mọ ibi ni, wọ́n jẹ̀ kán rí oníbẹ̀, ó lè má lè sí ikú òfẹ́. Ọkọ̀ bẹ́ẹ̀ ó kó lójú ìjà, ọwọ́ ní kábíyèsí wọn náà pè mí, ó ti lọ́wọ́ náà, ọ̀yá lẹ́gàn. Torí wọ́n sọ fara àwọn tó dúró òótọ́ sí dàbí. Ọba ṣe ọ̀rọ̀ ní ọtí yóò láti àwọn bàkàn. Nígbà ọ̀dàlẹ̀ ọba ní kó máa lọ lórí àmọ̀ sọ̀rọ̀ wa lọ́la. Ó ti lọ́kàn pé yóò bá ìyàwó ẹ̀ lọ papọ̀ kan lè ti olúmọ́ ọ̀pọ̀lọ́ àìmọye ọmọ àlè tọ́pọ̀lọpọ̀ ń tọ́jú lónìí. Ẹ sọ pé kò àìmọye ọmọ àlè tọ́pọ̀ náà lè ṣubú jìnnà yunifásitì. Tọ́pọ̀ lọ gbà ó nílọ gbogbo eléyìí ti tọ́. Ṣùgbọ́n tó kó ìyẹn jẹ́ kàkúkàkú tó nífẹ̀ẹ́ ìlú ẹ̀ ó sì wá jáde síwájú láti jáde gba ojú lọ tí Dáfídì ti tẹ̀ bọ́bẹ̀ àṣírí ìdìbò. Wọ́n ló lè padà mẹ́ta. Àwọn ẹgbẹ́ òbẹ̀ lójú ìjà bí wọ́n lọ sùn tí ó bẹ̀rẹ̀ kò sí ìkàtọ́ lọ. Wọ́n lọ sẹ́ kó sì sùn sẹ́yìn ọ̀nà kábíyèsí. Bahkan sajilah apa ini? Budaya itu. Oh, loleh udah habis. Menjauh dulu kalau ke dua loleh kursi atau itu. Iya kok udah kau beli sedikit. Naik makan. Kamu kalau tuh ya aku. Udah tidak pergi. Oba
ọlọ́run bá kọ́ sí látó wọ́n mú yìí sí tó o bá lè di àyà sí ìlú ní fún ẹ lórí tó o pa ẹni lẹ́yìn torí ìyàwó bọ́ọ̀lù ní títí ọdún ayé máa parẹ́ gbogbo rẹ̀ ní ọdún ilé rẹ̀ Dáfídì ló kọ́ Gásà títí lòdì láti di 4,000 years ago náà ti jagun ní Gásà tí ó lè parí torí ẹsẹ̀ tí ìdá ìṣe ẹ̀ta kékeré fún ìgbà tó jọmọ ìbí tó bá yẹ kó bá ti sọ̀rọ̀ èèyàn lẹ́yìn mo sọ pé ní òní kó bá bàa rẹ̀ kó o kọ́ ní pẹ̀lú ọlọ́run náà ká fẹ́ pa ọ̀ fìmọ̀ bá tiẹ̀ lọ tó o bá fi lè dúró tó o tó bẹ̀rẹ̀ tó o bó pẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ o ti mẹ́pa àti ìbẹ̀lẹ̀ rẹ̀. Hallelujah somebody. Tí n bá sọ̀rọ̀ bàbá ẹ̀ lẹ́yìn ní ìlú tí bọ̀dá ẹ̀ bá ń bẹ̀rẹ̀ tó ń jọ̀rẹ̀ bàbá ẹ̀ tó ń jọ̀rẹ̀ ẹ̀ bọ̀dá ẹ̀ jọ̀rẹ̀ ẹ̀ ọ̀rẹ́ bàbá ẹ̀ mo wá ń sọ̀rọ̀ bàbá ẹ̀ ní burúkú ó wá bàbá ẹ̀ gbọ́ tó wá fi lè gbọ́ tán ọ̀tá bàbá ẹ̀ ní ọ̀rọ̀ mi ò yé wa ọ̀rẹ́ mẹ́ta wà lọ́jọ́ wọ́n ó yẹ ẹ̀kan nù wọn ní burúkú ó wá bàbá ẹ̀ gbọ́ tó bá fi lè gbọ́ tán ọ̀tá ní mo máa rà ẹ̀ ẹ máa sọ̀rọ̀ ẹ̀ka kékeré sí ìdílé yìí ibi òní kọ́kọ́ tètè wá àwọn rẹ̀ yóò wà. mo kọjá sínú ilé ẹ̀yẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wọ́n ní àwọn kan fi ṣe lé ní wọ́n ṣe pèlè ọkọ̀ lórí ìdìbò wọn sí àṣìṣe kàkà wọ́n ní kò lè wúlò tó wúlò lórí wọ́n ní yàgò máa jẹ́ pamọ́ sí i. Bèrè lọ́dọ̀ ní kẹ́ ọ́ fọ̀ gáàdì lẹ́nu gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì torí ọ̀rọ̀ tó sọ gáàdì tó gbọ́dọ̀ bí nǹkan yóò bí lónìí yóò bí lọ. ọ̀rọ̀ tẹ́lẹ̀ wọ́n ti sọ kò tí ì bí nǹkan kan ó dẹ́ ìyẹn ọgbọ̀n olóko tó bí kò dẹ́ ìyẹn ọgbọ̀n olóko tó bí àwọn àti àkàwé ní sèé. bí àwọn bá dé láàrin wa àti ìyàwó tó ń pariwo wọ́n yóò rẹ̀ pọ̀ jáde nígbà náà ẹ bá rọ ẹ parí ẹ kọ wọlé ìyẹn ò sọ ọ dojú kí wọn jáde fún ẹ ajá bí wọlé ní ẹ̀wọ̀n ló fi ń ṣe àmì ìyá tó ti ṣe ọ náà na ìyàwó tó sì lọ lẹwẹ kí ló mọ tí gbà kí ẹ máa bá láti bára ẹ máa tàbídì sí ìdójọ ibi ẹ má fi ìbínú sọ̀rọ̀ òdì sí ayé àwọn ọmọ yẹn. Mo ní àwọn àpẹẹrẹ tó pọ̀ lẹ́yìn ètò omi inú àwọn tí ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ ti sinmi èso àyàrá yẹn ló dé ó lè yọ ó lè sọ̀kalẹ̀ ní òwò wọn ló àbí tí wọ́n bí àbí kánà sí wọlé lórí kòkòrò bàbá rẹ̀ tó bá lọ bá àwọn ẹgbẹ́ méjèèjì torí mẹ́ta ní òbí ẹ̀bí ó ní ìjà ní ìmọ̀ àbọ̀ ẹ wá wò ó bàbá yẹn àti bàbá yẹn àti báyìí náà lọ àbí káyọ̀ ló sọ bẹ́ẹ̀ bàbá yẹn gbọ́ ní ojú rẹ̀ ṣùgbọ́n iye rẹ̀ pé àwọn méjì wá dàgbọ́ lọ́wọ́ ìjà rí ìkẹta wo fi rí ìwòwò bàbá wa wọ́n ní wọ́n mú aṣọ wọn fi sí ìkà wọn fẹ́ yẹn wọ́n gbàgbó bàbá wọn bu ẹ̀sìn bàbá wọn bu òwò bàbá wọn ìwọ tí màá wọn tó ti fi ṣe yẹyẹ tó bò ó kò fẹ́ ṣe yẹyẹ ní ọjà kò fẹ́ ṣe yẹyẹ ní ṣọ́ọ̀ṣì kò fẹ́ àwọn tó bù ọ lọ ó ṣe pé kẹ́hìn sí ọlọ́ọ̀gá ló fi ṣẹ̀ṣẹ̀ ká àkọ́kọ́ tó bú lọ sókè àbí ìyàwó èmi ló lè bọ̀ kàrí ní èmi lọ́kọ́ ó gán láyà nígbà tí ọ̀rẹ́ ta yí lórí rẹ̀ ó ṣì níbi òkè ìsàlà òkà kékeré fún tó lọ́wọ́ ìbí ó lè ní ẹ̀lẹ́tẹ̀ náà bọ̀ ó kẹ́ sọ tó dì bẹ́ẹ̀ fún ọ̀gá yìí ó ní wọ́n oníhòòhò ó lè fi ní sẹ̀sẹ̀ ó ní kó gbọ́
ó ní ewu àwọn ewu ní ìwọ̀n sí ewu àwọn ewu ìránṣẹ́ ó ṣùgbọ́n àwọn bọ̀dá rẹ̀ méjì ìwọ lọ́wọ́ sí wọn ẹ lọ kaba ìwé dáadáa nígbà táwọn àwọn náà lè nínú báyìí kápẹ́ ní báyìí panorama àwa rí wípé ọmọ tó ṣépè fún lọ́jọ́ sí yìí káàmù tó ṣépè fún lọ́jọ́ yìí òní bàbá àwa tó ti Áfíríkà wà yìí òní bàbá àwa ẹ̀rọ wa tó tó ṣe rí ẹ̀ pé kòkó ẹ̀rọ òyìnbó sì kòkó yọ wà ká fún ẹ̀ sàn pé kòkó òyìnbó yóò tó aṣọ pé kòkó yìí tẹ̀ tó ewu ìyè báyìí wà máa rà ṣé kì í ṣẹ́jú àwọn ẹrú mi ebe tọmọ yàrá ibi yẹn lọ tí o kò sí nǹkan tí òyìnbó ní ó tù mí ẹ lọ sí ìlú kò sí nǹkan ní gbogbo tán ní Áfíríkà bí wọn ti wá kọ ẹ sì gbọ́dọ̀ fọ ìjọ tí Áfíríkà bá bọ́ lọ́wọ́ òyìnbó kò bá ṣiṣẹ́ ní Áfíríkà ẹ máa pàkẹ́tì sí nǹkan tó lọ yìí iṣẹ́ gbogbo nǹkan ló dáa tán ilé tí ọba dáná ìsàkéde fún ẹ wo this is phone ní fóònù alágbèéká ìlú ọdún náà ó ṣe dáa tó òun náà ló ṣe burú tó kì í ṣe gbogbo tó bẹ́ẹ̀ ló lè wò kì í dẹ̀ ṣe gbogbo tó bẹ́ẹ̀ lẹ̀ ó gbó nígbà ẹlòmíì ò ní nǹkan méjì lórí fóònù yóò kọ́ máa wo nǹkan tí ó parí rẹ̀ ọ̀nà nǹkan tí o máa lé àwọn akẹ́kọ̀ọ́ ìlú wọn jìnnà nǹkan tí o máa lé àsìkò jìnnà lẹ́nu ní ọmọ wa káàkiri wọ́n máa wo ìhòòhò ọmọlúwàbí ẹgbà fóònù àwọn èèyàn lọ́pọ̀ kankan ẹ̀ máa wo application olórí ẹ̀ àwọn tí ń bára wọn lò papọ̀ máa ti bẹ fóònù bẹ́ẹ̀ bá ti yá lé ẹ̀ bá ń bẹ̀ bẹ́ẹ̀ bá ti bá lé ẹ̀ bá ń bẹ̀ o lè wà pẹ̀lú yẹn kó ní ọkàn tó pé pẹ̀lú Ọlọ́run o lè wà pẹ̀lú yẹn kí àwọn angẹ́lì tó wá sí ìgbà fún yẹn kan súnmọ́ bí tọ́ bá wà o lè wà lóò yẹn kí ọ̀rọ̀ gbèsè kọ́ tán nínú ọ̀rọ̀ rẹ̀ torí pé o ìríra la pè é níwájú ta ni sí àdúgbò ẹ lọ bí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ sísí ẹ lọ wo nǹkan tẹ máa lo ìtọ́ iná bá lórí ìlú ẹ̀ ló fóònù àti ìjọba náà ìwọ̀n tó fẹ́ kúlẹ̀ tó fẹ́ gbàgbà ṣé o mọ iye ọ̀run tí àdó àwọn penetrate kò tó débi tó lọ planets tájú àtọ̀ àgbàgbé máa tó máa penetrate kò tó lè kú lọ bí ìkànnì bá ní obstacle sí ẹ̀ tiẹ̀ tàbí sí àdàkù ní lọ́dún rẹ̀. Ẹ̀pàkìtì ti dúró etí ọ̀rẹ́ rẹ̀ ṣe tí o sì tó gbàgbọ́ ìwọ ò lè ṣe etí sùúrù ẹ̀jẹ̀ ṣe tí o sì tó gbàgbọ́ ìwọ ò lè ṣe èrè táwọn rìn ìwọ ò lè rìn. lórí ẹ̀rọ ayélujára lẹ́nu ní o ti rí ẹni tó lóun fẹ́fẹ́ fáàlì ó lè rí ṣùgbọ́n inú ìwà inú ọ̀rọ̀ inú ìṣe rẹ̀ ó wọ̀ ẹ́ ọlọ́ọ̀dà pẹ̀lú olórí ìyàtọ̀ fẹ́fẹ́ ó sọ fún ẹ wípé kò fẹ́ rí ìhòòhò rẹ̀ pé kò tán fóònù rẹ̀ ẹ̀yẹ yẹn ṣé mo parọ́ ẹ̀ dáhùn náà kò fẹ́ rí ìhòòhò rẹ̀ obìnrin rẹ̀ mọ̀ sẹ́lẹ̀ ọ̀yà bọ́ aṣọ rẹ̀ ọ̀yà yọ gbèsè à yóò lè mọ fíìmù ara rẹ̀ yóò lè mọ ìyá rẹ̀ mọ òwú lọ́wọ́ ọ̀yà ya ẹsẹ̀ rẹ̀ méjèèjì. ọlọ́run ta kékeré sí ojú yọ ìbí ẹ máa ta kékeré ẹ máa sá fún tó yẹ kí o máa yí obìnrin tó ti ṣe bẹ́ẹ̀. wọ́n á sọ fún ọ wípé láti ọlọ́run ti ní òwò rẹ̀ láyé òjì ní ìyípadà òjì ní ó fẹ́ràn rẹ̀ sí inú rẹ̀ sì ní. kí ló fẹ́ gbé ọgbà láàrin wa lọ́wọ́ mo gbé láàrin wa tẹ́lẹ̀ dáa nípa
Tẹ bá gbé pásítọ̀tù Nàìjíríà dání, tẹ ẹ dé ìlú yìí. 20 times Ghana ti wọlé. Tí Gambia ti wọlé, Gabon ti wọlé. Wọ́n sì gbà Nàìjíríà. Lórí ìwà, àwọn ìṣe wa. Ẹni tí o kú ní ìṣó, tí o kú ní òkú nínú, a fi kọ̀mpútà gbé fọ́tò sójà Amẹ́ríkà wọ̀. Kò sí tí kọ̀mpútà wọ̀ sí. Àwa máa sọ wípé òun wà ní Afghanistan tó ń dáná lọ́wọ́. Òun láì kó obìnrin yìí, yẹn náà ní yẹ́sì. Nǹkan gbogbo tí yẹn ní tí bàbá ẹ̀ fi ilẹ̀ fún láyé pátápátá yóò máa transfer yóò gbà pé sójà US ló ń transfer sí ní Afghanistan láì mọ̀ pé nísà ló ń transfer owó sí. Gbogbo ayé ń gbọ́ mi wọ́n mọ̀ ọ́ tí mo sọ fún wa. Wọ́n á impersonate. Wọ́n á sọ láwọn òyìnbó láì sóyún. Nípa bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìwà tí àwọn ọ̀jẹ̀ kí wọ́n respect ọ̀rọ̀ Nàìjíríà. Ọwọ́ alẹ́ lẹ́yìn ẹ̀ka tó ń ṣe bẹ́ẹ̀ títí ẹ̀ lókè tó ń gòkè ló bá sọ fún mi pé o pàkéjì sí ẹ̀ bẹ́ẹ̀ ìṣirò ẹ̀ bẹ́ẹ̀ lè bá rẹ̀. Listen to me, kò sí ẹnikẹ́ni tí ò lè dá fún I repeat, kò sí ẹnikẹ́ni tí ò lè dá fún I come again, kò sí ẹnikẹ́ni tí ò lè dá fún àkókò tó jọ máa dá fún ló yàtọ̀ fún wa. Àkókò tí bàbá yàtọ̀ sí tèmi, tí bàbá yàtọ̀ sí tèmi, tí bọ̀dá mi yàtọ̀ sí tèmi. Ọjọ́ kan náà kọ́ la jọ yàn án. Àárọ̀ ní gbé àwọn kan, fáwọn ọ̀sán, fáwọn wà ní. Máa ń rìn kúrò, wọ́n pẹ́ ìwé kúrò, àgùntàn tó bá bá jáde, ẹ parí ẹ̀. Ẹ pàkìtì sí ìdúró. Kí ni mo fẹ́ sọ? Níbi àkíyèsí àná. Àwọn èèyàn jà, wọ́n pàdé, wọ́n padà lè ló sọ, ọlọ́run lè kó lọ sílẹ̀. Bí tẹ́sán bá lọ, kò lè lọ. Àwọn tó ń jà gẹ́gẹ́ tó fẹ́ sára wọn ládàá, àdájọ́ òògbà wọn, ẹni tó sáré wá tó ní kó ńlá wọn, ẹ parí ẹ̀. Ó máa borí gbogbo ẹ̀. Ṣé o pàkéjì sí nǹkan tó jẹ? Ẹgbẹ́ fún mi méjì sí. Tó o bá ti rí ẹnikẹ́ni tó bá ń tu ẹjọ́ èèyàn lẹ́gbẹ̀ẹ́ fún ọ, sáfún rẹ̀ níbẹ̀. Bàbá mi sọ pé yóò tó tiẹ̀ náà fún ẹlòmíì. Wọ́n mú olófòfó lọ́rẹ̀, wọ́n mú ẹlẹ́jọ́ ní ọ̀rẹ́, pàkéjì ni pé kò sáfún. Wọ́n wọ ẹ̀kọ́ mi nìyẹn. Àwọn tí kì í rí oríire sí òrìrì ìlú, wọ́n rí oríire sí ọkùnrin ìlú, wọ́n rí oríire sáàpọ̀, wọ́n rí oríire sáà tó lókùn sódò pé àwọn dandan kílè pé àwọn dá irú àwọn ẹgbẹ́ pàkéjì sódò. Kí lọ́dọ̀ tó ní ìwé sẹ́kọ̀ndì ó ní bí ẹnikẹ́ni bá tọ̀yẹ̀ wá tí kò rí èrè Christian pastor tọ̀yẹ̀ wá ó ní wẹ́lẹ́ ó ní kẹ́ ẹ má ṣe kí ẹ má sì ṣe gbàláyè ẹ má gbàgbà ẹ fún gbogbo pé tó bá gbàgbà rẹ fún kó wà ó ní panu sí ẹ̀ ní ṣe ká ẹ pàkéjì sí ìdúgbò yìí. Àwọn àti méjì kan sọ̀rọ̀ ẹ̀ ìkan ní wọ́n wá rẹ tó fẹ́ fẹ́ ìwà ọmọbìnrin tẹ ọkùnrin lọ́rùn ọwọ́ ọmọbìnrin rẹ̀ ló jáde nínú ilé tó ti jáde ilé tó jáde wá ilé olówó ni kò sí nǹkan àti ẹ̀kọ́ kékeré kan olówó máa ń rọ̀gbọ̀ nǹkan fún. Kì í sì sí fún ọba náà kì í sọ yìí ṣùgbọ́n ilé ìlú ló ti jáde. Nígbà tó mọ́ ọmọ ẹ̀ lọ lé gbẹ́dẹ̀ náà ló bí ọmọkùnrin yìí. Ṣé o mọ̀ pé ṣe ló bẹ̀rẹ̀ sí lóye gbogbo tí ọmọkùnrin yìí ṣe fún ọ̀rẹ́ rẹ̀ tó ń wá ọkọ ẹ̀ka yẹ tí o tó bá tó pé yẹn tó kú rẹ̀ owó lóde bá tó pé òjò kú yẹn ní yìí sáfù ó lè jọ kú mi iṣẹ́ máa ń gbé pé ẹni tó owó lọ́rẹ̀ òjò kú ní jẹ́ pé kọjá pé òun nìkan tó ọba ti sáfù ti bẹ̀rẹ̀ ẹ̀sùn torí ikú ní bẹ lẹ́yìn òun àríbí ikú ló wà lẹ́yìn òun ọ̀sáfù àwọn òyìnbó wọn bẹ́ẹ̀ ọba yẹn tó fi ṣe báyìí àwọn òbí ẹ̀kẹ́ni kó wọ́n wá ẹ̀kẹ́ni kan kò sí nǹkan tí kì í sọ̀rọ̀
ìgbéga àwọn ọmọ rẹ̀ ìlú sí ìgbéga ara rẹ̀ olú alẹ́ kọ́ sáfúrú rẹ̀ níbẹ̀. bí káyọ̀ máa lè bá bẹ́ẹ̀ ọ̀rẹ́ lè fọ̀ ẹ́ káyọ̀ àtà bẹ́ẹ̀ ní ọmọ ìyá kan ló kàn ṣoṣo náà ti jáde wá. ṣùgbọ́n bàtà lọ sèlú wọ sí olúwa ẹ̀bọ̀ abẹ́ lè gbà ẹ̀bọ̀ káyọ̀ ògbà níwájú ọ̀rọ̀ inú bí káyọ̀ gà tó lẹ́gbọ̀n àbúṣe máa fà ní ìdòwò náà. tí ọmọ tó ń bí náà lórí iṣẹ́ tó ń ṣe tí wò bẹ̀ mọ́. tí ọmọ tó ń bí náà tó ń tọ̀rẹ̀ rẹ̀ lórí kó bẹ̀ ìgbà ayé rẹ̀spẹ̀tì. ṣé mi sọ ti ń bínú mi tó parí àwọn ayé rẹ̀spẹ̀tì tí mo lè sọ yẹ àwọn nọ́mbà tó ń bínú mi tí wọ́n sì lọ sí bí ọ̀rẹ́ sí mi. wà á mọ̀ ó sì lè ní ìlú òkú wọ́n lọ́wọ́ àti ìsà. ṣé ilẹ̀ gbọ́n tàn àbúrò lọ sí ìlú òkú ó lè fọ́n ìlú ọmọ ìyá ẹ̀. ìyẹn lọ́wọ́ aṣọ pé kò sí mọ́tò lè fi táwọn ọ̀rẹ́ rẹ̀. ó lè wá àbúrò rẹ̀ ó lè lọ wálẹ̀ ó lè bò mọ́lẹ̀ ó lè bàtẹ̀ ó lè lọ sókè káyẹ̀ níbo ni wọ́n wà ẹ̀yìn níbo ni arákùnrin rẹ̀ wà èdè tó pè fọlọ́ ní pé sóòfin sóòlùsọ arákùnrin rẹ̀. What are derogatory words? Ọlọ́dà tó kù ẹ̀jẹ̀ arákùnrin rẹ̀ tẹ́lẹ̀ fún ìgbésàn ibi tó bá tó lọ wò. Ẹ̀kọ́ sábà ló ń bọ̀. Ṣé ọ̀tá ìjọba ìjà ni wọ́n nínú yẹn tó sì láyé? Ẹ máa gba gbogbo ọ̀tá ìjọba láàrin ìjà nínú yẹn tó sì láyé. Sori bó o ṣe ní sẹ́dọ̀ ọkàn tó ṣe lọ́wọ́ ìdùnnú àwọn kan. Ẹ máa takété. Náà tán bẹ tó takété tó kúrò lè dà fún ọ. I repeat, náà tán bẹ tó máa sáfù tó takété sí kọ́lọ̀ tó lè gbàgbà rẹ̀. Ẹ̀mí èṣù kì í gbọ́n ṣe papọ̀ òun àfẹ́jà yìí. Níṣẹ́ gbogbo ẹ̀rọ ní báyìí tó lè sùn yìí. Yẹ kọ́lọ̀ kó discover àwọn ẹ̀kú rẹ̀ jìnnà sí. Àti òtí pásọ̀ tó yẹ kó wá sọ̀rọ̀ mọ́. Àti ọkọ̀ wà bàbá sọ̀rọ̀ mọ́ ẹ̀mọ́nú ẹ̀ mọ́. Èdè tí mo bá ẹ sọ lórí ìrí tó ga. Mi ò lè fẹ́ ṣe ìkan máa padà elémo fẹ́ ṣe láyé mọ̀ wípé láàrin ọ̀tá ní ìwà láì sọ̀rọ̀. Nígbà tó yẹ yé mi náà ó lè lọ bí tí mo lọ. Nígbà bá dé bẹ̀rẹ̀ sọ pé kò tí débi tí mo lọ. Ẹ̀sà ẹ̀ka kékeré sí gbogbo ọ̀dọ́ tó yẹ. Ó lè ẹ̀ka kékeré. Ìgbà tó ṣe bí ọ̀rẹ́ yìí jù. Wọ́n lọ sórí òkú wọn lọ́wọ́ lórí níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ wọ́n lè fẹ́ pa ní. Tọ́ba jẹ́ pé sóò wọn tó kó kò ní kò láyé àwọn lọ́nà mi bá. Orí òkè náà dúró sí Jésù ẹnìkan bẹ lọ́tún ẹnìkan Jésù bẹ láì náà lè bá a sọ̀rọ̀ wọ́n kò ti gbàgbéra náà fẹ́ di ká tì í. Òfin náà fẹ́ di ká tì í. O ti ra wọn lórí. Ṣé o lè rà á bí náà wọ̀? Wọ́n lè dá mi lò. Ọjà tó ta máa ń di owó ẹ̀ lọ. Akẹ́kọ̀ọ́jà kalẹ̀ wọn àtàwọn àwọn ọ̀ṣẹ́ àwọn lóbi sọ́ọ̀bù rẹ̀ sọ́ọ̀bù àti wọ̀nyí jáde. Àánú ẹ̀ dẹ̀ ṣe èmi sọ́nà. Ọba wa sẹ́gbà olúwa kí mo dẹ̀ sí ọ̀ tó ṣe fẹ́ lù kí ìsàrà. Àwọn olúwa kí mo wé sẹ́gbà tó wà déédéé because we are full. Ọ̀rọ̀ dẹ̀dẹ̀ wà láti sọ. Àbọ̀rọ̀ kò kí ìsàrà. Kristian náà ti wá ẹsẹ̀ mi. Ìwọ́n bá bẹ̀rẹ̀ sí láàrin ọ̀tá lọ́wọ́. Wàlẹ́ sọ ṣé kò sọ̀rọ̀. Mo ti mú sọ̀rọ̀. Àwọn kan bẹ̀rẹ̀ mọ́. Tí ọba arìnrìn sí ojú kan lọ́wọ́. Ẹ̀kọ́ tó tọ́ báyìí máa sọ jáde fún mi. Ẹni ló bí òní sọ̀rọ̀. Ẹni ló bí sí ìgbéga rẹ̀ òní sọ̀rọ̀. Yóò máa ṣe ikú fẹ́ràn rẹ̀ náà. Ṣùgbọ́n lábẹ́lẹ̀ ló máa kí ọ lẹ́sẹ̀. Lábẹ́lẹ̀ ló máa tọ́wọ́ ní kó bẹ́ẹ̀ tán ló máa kí ọ lẹ́sẹ̀. Ẹ wọ́n ta kékeré sòwò ẹ parí
bí ọmọ rẹ bá sí ọ lẹ́sẹ̀ kan tó fẹ́ nà kí ìsára ìṣòro gbọ́wọ́ rẹ ṣiṣẹ́ ìyàwó bá dára ìyàwó rẹ kí ìsára fún tó sọ̀rọ̀ ìṣòro gbọ́wọ́ rẹ ṣiṣẹ́ ẹ máa ta kété sí ìtọ́jú bí ọmọ ìlú yìí. wọ́n wá bá sọ wá fún ọ àkọ́rẹ́ mi aṣọ tó sẹ̀ jáde àgbẹ̀dẹ̀ kan iṣẹ́ rẹ̀ ò lẹ̀ ká aṣọ tó sẹ̀ jáde ọ̀fẹ́ dasẹ́wó nìyẹn ọ̀fẹ́ lọ gba owó lọ́dọ̀ mánà ní ìdásá nìyẹn ìdásá oníkẹ́ńkà bí ìṣìlá náà pé ìdásá oníkẹ́ńkà ọ̀fẹ́ bẹ̀rẹ̀ nàbì ọ̀fẹ́ bẹ̀rẹ̀ asẹ́wó nìyẹn apáàlì ọ̀ká máa gbé wa wà á dẹ̀ pàkẹ́tẹ́ sí lọ́gbà kò tí ì sáyé ẹ ò lè dáná ọmọ sáyé ẹ̀ díẹ̀. Tó sọ fún alẹ́ as hospital as ní ọjà church náà wà níbi tá a gbọ́dọ̀ ti sọ kan ló fún àwọn èèyàn tó pé tí a bá ọkọ rẹ ọ̀ka lọ́ọ́ lọ sí níta bá jẹ́ ẹgbẹ́ ọ̀ka lọ́ọ́ lọ sí. nígbà ọba ya ọ̀rọ̀ yóò sùn ọkọ rẹ kì í ṣètò ọ̀nà oní ọmọ kan tó ń sẹ́nà náà mi nígbà kan ní iṣẹ́ àṣekà tá a bá ní ìgbéga olúmọ abẹ́ àfọwọ́wọ́ tiẹ̀ ọmọ ẹ̀ tó dé láti dé ìyàwó ti lọ́ra fún un kéṣe kọ́ra yọ kan yọ̀ọ̀ra ńlá kan yọ̀ọ̀ra kékeré kan èló lówó sẹ́tọ̀ ọkọ rẹ̀ gbà nígbà wà lé ní sẹ́tọ̀ ọba fún kí ló ṣe é lákùn á ní bàbá táwọn ọmọ ẹ̀kọ́ ti lọ́ra fóònù kí lẹ́ẹ̀dì fóònù sí á ní kò yé o kò yé yóò wá sí ẹ̀rọ sí iṣẹ́ torí fún ọlọ́ra àwọn èèyàn ló gbà yóò máa sanwó yóò ń bọ̀ ya ọ̀rọ̀ rẹ̀ sùn ẹgbẹ́ kí n sọ fún mi kì í ṣe gbogbo nǹkan làdúrà ìkíyèsí alára mi akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ mọ̀ tàdúrà ò ní sí ìkíyèsí alẹ́ máa sí nígbà tó yá ọ̀rọ̀ rẹ̀ ó sùn ọ̀pọ̀ yóò sì ra fóònù ọjà tó bá tà ní sọ́ọ̀bù ká kówó lẹ̀ nígbà gàtà sí owó ọ̀pọ̀ ní ọ̀sán ọ̀rọ̀ rẹ̀ sún ọ̀pọ̀ nígbà tó yá àbí ọ̀pọ̀ ẹ̀ tí ọ̀pọ̀ ẹ̀ sẹ́fẹ̀ náà yé gbèsè lọ ọ̀pọ̀ ẹ̀ tí lọ fẹ́ ìlú mi ìyẹn ti bí ọmọ mẹ́ta fún tó bá sọ fẹ́ pé jókòó síbẹ̀ yẹn ìyẹn ti jókòó dé ìyẹn wá ń gbọ́dọ̀ kíkà títí mo ti ń sọ̀rọ̀ ẹ̀ láti di ọdún mẹ́rin tí mo ti ń sọ sọ́dún márùn-ún mo ti ń sọ̀rọ̀ ẹ̀ kò tí ì rí ọmọ ọ̀gá jókòó sí. ọ̀rọ̀ àbàdà kan náà alẹ́ rẹ̀ lẹ́yìn ẹsẹ̀ ìdúrà wa ìdìbàṣẹ́ wa kì í dúrà wọn lọ èèyàn wá ń fi èèyàn wá ń gbé ìgbà kápá ní òkà wọ́n ń gbé ìgbà wọn ní òòsà ọ̀wá gbọ́rọ̀ lè ka ọmọdé ọ̀wá gbọ́rọ̀ kọ́ fẹ́ kọ́ lè ka ọmọdé ọ̀wá gbọ́rọ̀ pé kọ́ wá ra pàdésẹ̀ ka ọmọdé ọ̀rọ̀ tí ò ní láti kí wọ́n gbé ka ọmọdé ìwé náà sá káàkiri ọ̀rẹ́ mi ni mi ò fẹ́ sẹ́ ọ̀rẹ́ mi ọ̀ sẹ́ ara rẹ̀ náà kó o lè sẹ́ ara kó o sẹ́ ọ̀rẹ́ rẹ̀ ọbẹ̀ tàbí kó o sẹ́ ara rẹ̀ tó bá sẹ́ ọ̀rẹ́ rẹ̀ lè fọ̀ bíbara o lè fọ̀ bíbara ẹ̀ láyé tó bá sẹ́ ara rẹ̀ ọ̀rọ̀ mi di ìgbà mi. Ẹbí tí o pè ọ, ẹbí tí o wúlò fún ọ, ẹbí tó pé ìṣubú ẹ̀dá ní wá kọ́ wá ní ọmọ òun kan fẹ́ kọ́ máa gbé lọ́dọ̀ rẹ̀. Onítorí pé kí ọmọ bá dojú tì wọ́n lọ́dọ̀ ọ̀gá tó wà lẹ̀ dojú tì ara ẹ̀. Torí pé ìtọ́ dá fún ọmọ ní fún ọ. Ṣé lè mọ ìyá tó ti gbé lọ́dọ̀ rẹ̀? Ilé tí ń jalè ni wọ́n ta àdìsí ọ, àbí ètí ń lọ́kọ̀. Gbogbo ayé ní òkè lórí àgbo ọmọ kan gbé lọ́dọ̀ nígbà kan ọjà lè di ọ̀fun àná sọ́ọ̀mù ọmọ kan lè débi pé tá a bá rà pé kọ́ lọ ra ata wá bàbá kan bẹ tó gbé ata sí iwájú ìtàkùn gbé
yóò ti lọ rẹ atalata nínú tó olú lẹ́yìn bá àwẹ̀ lọ àtàwà àtìgbò ànàmẹ́fọ̀ nǹkan tó fẹ́ wọ́n náà inú ní ẹ̀ka kéde sóúnjẹ ká máa lọ àsọyé àṣẹ àti ìpè láyé tábọ̀. Yóò bá wọlé lọ àlọ́ tó bá dì ó lè tẹ̀wọ́ sáìsì tí wọ́n wọ̀n ní iye nípa. Yóò bá wọlé pé yóò bá kọ́ ara ẹ̀ lọ yóò wá ara ẹ̀ padà pé atati wà lóko náà yóò lọ ọmọkùnrin ni. Yóò lọ ojú àsìkò aláta ti ṣe pèsè tó ní ìmọ̀ta sábà lọ bá sí báyìí làwọn wọ ata àwọn tó ti kọ́ àwọn tó ti rà àwọn tó dúdú. Wọ́n bá ṣe business náà. Ọ̀dọ́ bàbá tiẹ̀ lè ní gbé wọ́n fún un náà pé òun náà gbé lọ́dọ̀ èmi ò sì jáde lọ́dọ̀ bàbá mi. Kàkà kété sí ti bèrè kí ni màá sí kí ló ń tó bàbá yìí ọmọ pé pásítọ̀ lẹ́ni gbogbo ojú ló ń wò mí ní nǹkan kan olóhùn lè ṣe lẹ́nu agbára olóhùn lè ṣe lẹ́nu ẹni tó ti mẹ́ ó sì dàbọ̀ ọjọ́ kìí lẹ́dà box náà máa ń lò báyìí ní mo ṣe fún ẹ̀rọ ọ̀yá wàá máa ń lọ́dọ̀ bàbá rẹ̀ pàkété sí tó lọ ìdí. Lọ́wọ́ àti bàbá nínú àtàlà bàbá rẹ̀ àdéṣe ni wọ́n lò ó. Ó ní láti ẹ̀dá ẹ̀dọ́ bínú ẹ̀dọ́ sáà ó ní mọ̀ ẹ̀dá ìdílé sáà ó ní mọ̀ ọ̀dà lójú ó lè dé lọ́dà rẹ̀ ó ní ẹ̀dọ́ bínú sáà ó ní òun ò ní padà sí báyìí ń bọ̀ lọ́wọ́ wa ó ní òun kò lè ṣàtúnyẹ̀ bẹ̀ jù lára. Màmá mi gbọ́ sọ̀rọ̀ pé mo sọ̀rọ̀ màmá mi gbọ́ sí ibi ìtú ọ̀la àtúbọ̀ wá tú èmi náà wọn ò ní gbé yáyá kọ́mọ̀ pé ní kò fún mi sí i wọn lọ mọ ọtọ́ pé lọ́dọ̀ pàṣẹ ọlọ́run ìpè ní wọn ń di àtàlẹ́ mi tọ́yẹ ti ti sẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀ ọmọ pé ó ní èmi náà èmi sì sanwó bó ṣe jọ́ kejì tí ò lọ fún ara mi ní ìròyìn mọ́tò báyìí fún ara mi mo lọ gbé lẹ́yà bọ̀ ṣe tí mo rí báyìí tí mo lọ bàrẹ̀. Mo ṣe dé tán ní káwọn bọ̀ láti lówó mi àti báyìí báyìí kí ló ṣẹlẹ̀ kan ẹ̀dùn báyìí ló ṣẹlẹ̀. Ọ̀dà mi ẹ̀ sójà mi. Ó ní dísítì ní agbára. Iṣẹ́ ìyàrá ẹ̀ bẹ̀rẹ̀ tó máa pè é. Ó ní ìyàrá agbára ẹ̀kọ́ bíà tó bọ̀ kàtọ́ lọ́wọ́ ẹ̀ sọ. Ṣé o kò lè fi ṣòwò ní ìfẹ́ náà? Tẹ́lẹ̀ ní mo ló ti rí ọmọ ìdókòwò fún mi. Ẹ̀yẹ́ ní kí wọ́n gbé lọ tó bá tó sọ̀rọ̀ mi tí mo wà sójà. Kọ́ ni mo ní ọmọ yìí. Ọmọ tó dá mi ti bàbá. Ìyá rẹ̀ ní mo ṣàṣẹ́wọ̀ ó lè mọ́ ìlú wa ṣùgbọ́n èmi ti ta pé títí tó lọ mọ́ ìjìnlẹ̀ lu wọn lọ fún ọ. Dọ́kèjì náà wọ́n lọ́wọ́ lórí àwọn wá sí bàbá àná tó lè ibi tó lórí ẹsẹ̀ rẹ̀. Ó wá yóò ní sẹ́yìn wá sí ara rẹ̀. Kọ́ wá sí ara rẹ̀ ló mú jù. Ẹgbẹ́ òsókè Olúwa jẹ́ kí ní ẹ̀mí kì í sára. Gbogbo ẹ̀tẹ̀ pípa àti àtẹ̀yìn ẹ̀mí ni wọ́n ọkàn àti ara. Gbogbo tí ọ̀gá tí àwọn bàbá ń ṣe ẹ̀mí àwọn náà. Àwọn tó bá ti fi gbogbo ẹ̀mí àwọn náà máa lo gbé lórí rẹ̀, máa lo gbé sórí fóònù rẹ̀, máa lo owó káàkiri. Ó lè gbé ọba mú ìrísí pápá ni wọ́n máa ń bà lé wọn náà. Akẹ́kọ̀ọ́ fẹ́ ṣe wọ́n lórí ṣé ló wà fún olúwa dìmú má jẹ́ ṣubú. Ẹ sọ bí àdúrà.